ATYO TV, kindly subscribe. Èṣù láàárọ̀ ògiri oko, ọ̀bẹ ẹlẹ́kún sunkún kẹ́rù ọbẹ̀ ẹlẹ́kún sunkún láàárọ̀ yẹn sọ̀jẹ̀, ọ̀bẹ onímí somi kẹ́rù ọbẹ̀ onímí somi láàárọ̀ yẹn sọ̀fun, ń lọ láàrin ẹ̀pà àtàrí ẹ̀ fíéfíèfíé. Èṣù gbá ọ lọ, ẹ̀gbà gbá ọ lọ, ohun ẹ̀rí ẹ fèsù o. Èṣù gbá ọ lọ, ẹ̀gbà gbá ọ lọ o, ohun ẹ̀rí ẹ fèsù o. Èṣù gbá ọ lọ, ẹ̀gbà gbá ọ lọ, ohun ẹ̀rí ẹ fèsù o. Èṣù gbá ọ lọ, ẹ̀gbà gbá ọ lọ o, ohun ẹ̀rí ẹ fèsù o. Àgádágodo gàrí afúnyáwúsá tí ń so gbogbo tí òbésù jẹ́ bọ́ náà ni ó lọ sí, o sì bẹ́ bọ níbẹ̀ ó rúbọ. Èṣù gbá tirẹ̀ mọ́ ọ lọ, ẹ̀gbà gbá tirẹ̀ mọ́ ọ lọ, ọ̀wọ́n rí sógbè kéṣù gbà, ọ̀wọ́n rí sógbè kéṣù gbà, òṣògbè sógbè, ọ̀wọ́n rí sógbè kéṣù gbá ọ lọ, ẹ̀gbà gbá ọ lọ, ohun ẹ̀rí ẹ fèsù o. Èṣù gbá ọ lọ, ẹ̀gbà gbá ọ lọ.